request for another cup. Ṣé ọ̀rọ̀ pé nílé kan ṣe wà yìí? Òun ni baálé ilé gbogbo wa. Yes, òun ni òun ní nínú ilé yìí. Ẹ̀tọ́ tí èmi àtẹjọ ní nínú ilé yìí. Onílé kan bá sọ̀rọ̀ ọgbà yìí náà ní nínú ilé because ọmọ bàbá wa ni. Èmi àti Lékan jọ ní ẹ̀tọ́ kankan náà nínú ilé. Lékan is a bastard. Mo gbọ́ pé òun àti àbúrò rẹ̀ ló wọ̀n láì àbúrò ẹ̀ jẹ́ láìpẹ́. Ìbúra ṣe kúkú fi lélẹ̀ fún kí n máa padà lọ sọ́dọ̀ girama. Sùn tó jọ pé bàbá ẹ̀ ni. Ilé bàbá ọmọ kì í bọ̀ ọmọ lẹ́rù. Ilé bàbá ẹ̀ ló wà. Orúkọ máa ń rolé ni o. Lẹ́yìn ò bá múra tagun ilé ní èèyàn. What exactly are you hiding from me? Tó o bá ṣọ́rẹ̀ máa dá ìdílé náà máa lù ẹ̀ fẹ́. Wèrè tí o rí lọ́jọ́ yìí tí o mọ̀ bí ẹni máa kú yìí, òun ni same person tí òun wá báyìí. Ẹjọ́ máa. Please help me. You're the only option I have. Irú àṣírí wo ló fẹ́ wà láàrin mi àti lọ́ọ̀yà? Lọ́ọ̀yà ọkọ mi. Ìgbà yìí lọ lọ́wọ́. Àwọn olókèrè ìbá tí ń bẹ nínú mi ò kéré. Òun gbọ́ngàn lọ́mọ àlè. Òun ni ọmọ àtọ̀hún ìwà. Òun ló máa kó nínú ilé fún mi. Tàbá náà pẹ̀ mind ẹ̀ kẹ́. Ẹ̀yin náà lè kó nínú ilé fún mi because ìbáyọ̀ kì í ṣe lè dá dín yín.